يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبورا. mo rò pé ìyàwó mi ni ó pè àbáyé mo rò pé ó ní iṣẹ́ ògbé àti ọ̀rọ̀ mi ló bá sọ. mbà kan ìyá sórí ẹ̀ ń gbẹ́tọ̀ ìyàwó mi ló ní fún mi kọ́ o. tilawatul Qur'ani akramakallahu tijaratu a'anakumullah ọjọ́ tí ń lọ ní o àmọ́ àbá Abdullahi yìí ràn kó bẹ́ẹ̀ sí agbowó. wọ́n fọkàn. wọ́n àkọ́ mu sọ̀lá àtàwọn dẹ̀ ń kírun inú àwẹ̀ ẹ mọ̀ ẹ̀yìn yá wa ìtànṣe náà là ń kọ́ yín yẹn o ẹ mọ̀ kí Qur'an dáadáa ẹnjí kò bá mọ kéwú nínú yín àwọn àfa ló pọ̀ yìí àbá pọ̀ lẹ́kọ̀ọ́ ẹ tó ń lọ ìlú mi ìbá àfa ni bọ́ wà lọ́rin náà àwọn tó bá ní àwọn náà àwa náà làwà lẹ́kọ̀ọ́ àwọn làwà lọ́hùn ẹ lọ bá wọn ká kọ́ yín Kùránì bẹ́ẹ̀ bá máa kà ká máa kẹ̀kẹ́ máa gbálẹ̀ nu wọn. wọ́n mọ̀ kó mi bàrà dàkínà wọ́n sì ra wọn lẹ́nìyẹ̀tọ̀. fitia ni ṣebí a ní tẹ́sà sàlátù bá ń ṣe ṣùgbọ́n kò wá fitia kò jókòó nígbà tó kálí fi fàṣà rí alamudu ilayi rọbili alamina nínú àwẹ̀ ẹ̀yin yá wa ẹ gbọ́dọ̀ make sure pé at least kẹ̀tì ẹ̀ parí Kùránì kan nínú àwẹ̀. Allah kama wí kẹ́ máa gbalẹ̀ nù wọn. kama wí kẹ́ ẹ̀yin àwọn aráàlú ìdẹ́dẹ́gbà nù ẹ wá fitia níyà ahọ́n àgbàjì ni wọ́n fi ké fún yín. Allah ahọ́n lọrin wọ́n fi ké fún yín. nínú òwò àkọ́kọ́ tó yẹ ò lè ṣe kó sọ́ọ̀tì tilawatul Qur'ani wa iqamatu salati kẹ́hìn dẹ́ máa kírun dáadáa ẹ jẹ́ kírun ọmọ yín la láti dàsìkò yíyẹ tí mo practice ẹ̀ kalẹ̀ ẹ̀ mọ̀ pé àwọn ní bọ́ọ̀lù tí wọ́n fẹ́ play ball ẹni tí wọ́n fẹ́ lò láàrin wákàtí kan wọ́n ní kó mọ̀ ṣáà yìí wọ́n mi náà tó bá wọnú fídíò báyìí yóò dàbí ibi ni sí Ronaldo gbà. wọ́n fọkàn mímọ́ rọ́sàkìnà wọn. yóò lè jẹ ẹ máa tọ Kùránì owó ẹlẹ́ẹ̀kẹta anfaku mímọ́ rọ́sàkìnà hùn ẹ̀yin tẹ́ lówó lé ẹ̀kọ́ jáde torí àdọ́gba bá kan àwọn èèyàn wà nù nira àti jẹun káàkiri ayé gbogbo olówó Èkó gbogbo olówó ayé ẹ kówó jáde ẹ ṣàánú àwọn èèyàn ẹ lọ Saudi ẹ mọ̀ ń bọ̀ gbogbo olówó Èkó ẹ kówó jáde ẹ lọ sí umra kẹ lọ wà wọn lábàá mbẹ nínú umra àwọn àbá mi bẹ̀rẹ̀ pé nǹkan bá lọ nù má lù nù èmi ò lè lọ umra náà wẹ̀ ná ìlè lọ láti abẹ́ ṣe àwọn báyìí sáà ń kún un ní ìlọ torí àṣìwá àṣìlọrin a máa wò kó a máa jáde Kánò Kaduna rosta ti wà lè báyìí nísìnyí. ẹ̀yin náà mi lọ́dún yìí. kò lè ṣe é ṣe ìlè lọ́nìí ìmọ̀ sáré lọ́hùn ni tí ìrọ̀rọ̀ sọ. ẹ̀yin olówó ẹ̀kọ́ àbábá kínní àwọn máa fà lálánù tí wọ́n spread ìmọ̀ káàkiri distributor àwa zumra lè bá kínní. tájú mi ni àwọn máa yọ yìí báwọn èèyàn nù yìí rẹ hadi zakata jahi tó o bá máa yọ zakata jahi ọmọ rẹ ò ní yìí. fílù rẹ láàsìmí ni ó jẹ láyàtà àdá ìlànà fọwọ́d já sèyidù lọ́ba tán bàbá yìí wá ó lọ láàrin ó bá lọ kò ní ní ma fòólù láyàtà àdá. já sèyidù fakọt já sèyidù fakọt láyàtà àdá káwọn tún lọ bí kìyàsí yá padà tẹ̀mí lóhùn mọ́ fàmí. wọ́n fọ́kùn mímọ́ sọ́kìnà wọn. ntẹ̀ bá ní ẹni báwọn èèyàn ẹsẹ̀ bí adébútú àgbàlagbàlá ọmọ yìí kan bẹ ní Ìjẹ̀bú pẹ̀rù ọ̀làdì púpọ̀ adébútú kẹ̀sìntìn incoming governor ọmọ àbájẹ̀bú àgbàlagbàlá ó lè ní báńkì àyẹ̀gbẹ́ báwọn èèyàn
tí o bá rówó náà wọ̀nyí báyìí ìmọ̀ bànújẹ́ ni àfi kó ṣe rere ń tiẹ̀ tẹ́bàjọ́ lóde yóò make sure pé irun tóun náà lẹ́yìn náà Allah. tí bá ń ra kíní kan tẹ́yìn wá ń ra ètò jésù fàṣífà yóò ní nà áwá ìnà stop ẹ̀ nà báyìí tó ń mú nǹkan kékeré wọ́n náà ń ta pure kíní bottle water yìí ní 500 wọ́n wá ní ẹ̀fẹ́ mi ní owó pure water ń tèmi wọ́n náà ra 500 yẹ kájọ mú. sẹ́bẹ̀ ìyẹn lẹ́yìn tẹ́ ẹ lówó ẹ máa ń fẹ́ kí wọ́n mọ fárúkù bẹ́yìn náà wà bẹ́yìn náà kù ipe àwọn tálíkàrì àwọn olówó rè adébútú èsè bẹ́ẹ̀ o ó láàgì kí tálíkàrì olówó. Allah. ǹjẹ́ o ní mo sọ fún mi ó ní bàbá ibo la lè kọ́ mọ́ṣáláṣí sí àbí church tá a máa kọ́ sí tó kọ́ máa kọ́ lọ́rẹ́ gẹ́dẹ́ tí wọn ò ní ṣe thank you fún wa. Allah. tí wọn ò ní kí wa pé ẹ ṣe ibo la lè dùn sí tí wọn ò ní kí wa pé ẹ ṣe ṣebí ibi tí wọn ti kí wọn ló máa wà lóòótọ́ nínú ọ̀nà tá a lè gbà ṣoore méjèèjì náà nù èyí tí wọ́n mọ̀ báwa la ṣe káwọn tí ò lè ṣerú ẹ̀ kán lè bá a ṣerú ẹ̀ àtẹ̀yí tí a ṣe pamọ́ tó ní mọ̀ káwa la ṣe ó lóun wọ́ èyí tó wọ́n ṣe tí wọn ò tiẹ̀ ní kíhùn. Allah. ẹnìkan kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó lásìdẹ́ǹt yàwó àtọkọ kú lẹ́ẹ̀kan náà ó sì ní àwọn ọmọ yìí kú wọn fún gbogbo ọmọ ẹni òní tọ ẹ wà lè dá àwọn ọmọ mọ̀ pé ọmọ yìí èso ọmọ rẹ̀ gẹ́gẹ́ nulẹ̀ kò dájú rárá àmọ́ àwọn èèyàn wa ní nàìjíríà yìí ẹni tí ó bá ṣe dáadáa wọn á di tẹ̀lé wọn wà àrò kàkà báyìí nígbà tí ẹnìkan bẹ skọ ó fẹ́ gò ní mọ́rúmọ́ tí wọn ò ní fẹ́ kó lọ tó máa sábà kọ́ lẹ́sẹ̀ báyìí tó bá sì gbọ́n yóò wá ṣe bí gàtúnṣe òun náà máa rú wọn ní gbò gbò gbò. wọ́n fẹ́ kú mímọ́ razaqina sirran wa alaniyatan. jẹ́ ìsìn kiri kan mi ò lè gbá rọ́ọ̀fù mi ò lè gbá rọ́ọ̀sì mi ò lè fa wàhálà òní jẹ́yàn ni. Allah. وكن رجلا على الأوال جدا وكن رجلا على الأوال جدا وشيمتك السماوات والوفاء وشيمتك السماوات والوفاء إذا أجل بلاها إذا أجل بلاها لو جاء دولة إذا أجل قام قوش في سنة دعو بله كن رجلا على الأوال جلدا طبعا السماء نتيا وشيمتك السماوات والوفاء وشيمتك السماوات والوفاء كرمكم الكريم ìwáyé wa ni wàhálà ni àwọn spanatosia tó di wa afa Suleiman كرمكم الكريم àwọn nǹkan tó fi kà wá náà wá gẹ́gẹ́gẹ́gẹ́ nígbà táwọn bọ̀ wáyé wo bí sọ̀rọ̀ kí tí wọ́n lọ sínú ovary ọ̀kántébù náà ni kò níye tó wà ń bẹ̀ wọ́n á fẹ́ pọ́n òkè yẹn dẹ̀ ń yọ billions of pounds wọ́n dẹ̀ ń lọ bí ẹyin ẹyọ kan ẹyin kan tí ń bẹ bí ovary yẹn náà fẹ́ lọ gbàm kan wọlé sínú ovary covid ọmọ àìmọ̀ billions of pounds wọ́n ti sàbàkùn yẹtọ̀ sàwádùn wọ́n máa ṣe díje wọ́n máa kọ́kẹ́ ìwọ́n tó ló lè jà nìyẹn o wọ́n à ń tọ́ṣù wàhálà tó bí la ilaha illallah. وشيمتك السماوات والوفاء وشيمتك السماوات والوفاء. dagboru bẹ́ẹ̀ni cause problem kọ́ mọ̀ ní cause trouble. wọ́n á máa jára wọn èyí tó bá ti gbá kínú báyìí àwọn tó kò di ẹ̀jẹ̀ ni ó wọlé ntọ́ ìtọ́ ẹ padà
àwọn tí wọ́n jọ fa wàhálà yẹn tán dìbejì wọ́n jọ tàṣàbàkà ni èmi mẹ́ta mi méje ìnígbà èmi ò ìnígbà wàláhì làásì ìnígbà o no tó bá gbọ́ ká nira wọn bẹ̀ kí fi gba tèmi lọ́wọ́ rẹ̀ pé ògo tèmi dà bá ń gbé. wọ́n sì máa tutọ́ sọ̀rọ̀ àtúwálé ọba o. bẹ́ẹ̀ni. wọ́n sì máa tutọ́ sọ̀rọ̀ àtúwálé ọba. ẹ wo gbogbo ara wọ́n ní inna majmu'at al-awrad fi al-insan mukawwanatun min ad-dimag. Rabbakumullah. There are many nerves being connected with the brain. A'anakumullah. wọ́n connect gbogbo awrad al-insan yani min ad-dimag wa yuqassimuna ad-dimaga ila thalatha awjuh al-awjuh. wọ́n lò ní fa wàhálà gbogbo àwọn marakis kọ̀ọ̀kan ní wàhálà wà mẹ́. wa yanbulu al-qalbu ad-damu yìí yóò máa pọ́npọ̀ jẹ́. onífà wàhálà ẹ wù sí Ádámù. radiyallahu ta'ala anhu. fi rasulillahi uswatun hasanatun. liman kana yarju Allaha wal yawmal akhir. wọ́n mọ̀ kọ́ wàhálà. wa dhakara Allaha kathira. bó ṣe dákẹ́ fáàlọ̀ nínú ẹnu tí wọ́n dọ́ mọ́ mbẹ́ o tún sáwé kù o tún jókòó nù lẹ́nà tún dákẹ́ fáwọn ní èkó yìí ní o tún rọrùn o tún lọ Àkúrẹ́ o tún rọrùn o tún lọ Òṣogbo ọ̀gbẹ́ni ẹni à ń gùn ní o rọrùn ó wà bí sọ̀rùn fún bẹ́ẹ̀ ni. Allah. ó jàpá yẹ ẹnìkan lòde wọn á kó lẹ̀kẹ́ nìkan ní òun ni wọ́n máa dúgbò àfáà wọ́n jọ kí wá ní o kọ́nà ilé o tí má wà ẹ̀. máa wà ẹ nígbàjú wọ́n ní wọ́n máa dúgbò bo ibola lọ láti green ṣẹlẹ̀ náà ibi kan lọ sí green ṣẹlẹ̀ mo ló gọ ni tó tún rí mi ń jòkó ó gbókọ mi rí mi. Adéníjì Adéníjì Ládéníjì lẹ́kọ̀ọ́ mi náà mo ní ó yá wèrè mi dáwọ́ wọ́n rẹ̀ lẹ́ o fẹ́ kú ni kí n má lọ tí mo jẹ́ fún ọ àwọn ọmọ kẹ́hìn yìí nìkan lù ọ pa wàá ní wọ ọmọ àdúgbò tọjọ pè wá ọmọ yẹn sẹlẹ kórìkò ọmọ ni inú àwọn afá àtà lóde ilé ẹ̀kọ́ jọ dùn. ọmọ àdúgbò mi ò ní gbà o àwọn tó máa ń pè mí ọmọdé mi ń pè ní o pẹ̀tọ̀ ẹ̀yin wọ́n kọ́ wá láàárọ̀ tó wá di 12 àwọn mọ̀ wá láì jẹ́ bẹ́ẹ̀ mọ́mú yẹn ó ṣègbákò. wọ́n bọ̀ kúrú mi wá lálákìnà wọ́n sì ń ra wà lánìyẹ̀tọ̀. bẹ́ẹ̀ni yẹ̀rí jù nàtìjà rẹ̀ tán lọ tàbúrà. ẹ bá mú kan alága. gbọ́dọ̀ mọ̀ kúrú kẹ́rì. wọ adébútú náà adébútú sẹ́rí àǹfààkú ẹ̀yìn yá wa tẹ̀ bá nílé àwọn ọmọ yín tó wà London ẹ̀ ránṣẹ́ sí wọn kí àwẹ̀ ti dé ránṣẹ́ owó àwọn àfa àwọn sáwà sí wọn ká pùn wọn lówó ẹsẹ̀ bí adébútú wọ́n fọ́ kú ẹsẹ̀ bí adébútú wọn bọ̀. kọ́rọ́kọ́lá. àwọn bẹ́ẹ̀ ni àwọn àbá àti kọ́sá mú fún wa abẹ́ pùn wọn lówó ẹsẹ̀ bí adébútú tí ọba arówó náà yóò sì máa rẹ̀ wàlátàlá yóò sì máa rẹ ó tún wá níyàwó rẹ àgbàwọn kan láwù nítorí àwọn nǹkan tá à ń ṣe nítorí dànù obìnrin ni. Allah. obìnrin lè dasẹ́ rẹ nù tí bá ń kọ́ sáwọn tó yẹ kó sọ̀rọ̀ fún láì dá ọ̀rọ̀ yẹn máa wúlò ń gbà mí ká máa já síbẹ̀ máa wúlò èyí tó wà ní wúlò máa búlọ̀kù ẹ̀ àdìwà ń fìdí náà ni ìyàwó kiri kan níbi tún ní àgbàwọ̀ kan náà yóò máa kúnlẹ̀ báyìí ni dáàdì kìlẹ̀ fẹ́ ẹ fẹ́ jẹun yóò tún máa ṣàánú ni pé bàbá ẹ máa rẹ́ẹ̀sì náà hòtẹ́ẹ̀lì wọn kan bẹ ní Abẹ́òkúta wọn pè ní Park Inn. La ilaha illallah. yàrá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ 270,000 ni ṣùtù ni bẹ́ẹ̀ni lèmi nìkan máa ń sùn. àsùnmọ́jú nìkan. àsùnmọ́jú nìkan ìmọ̀ àárín lọ ní ibi níjọ́ ní tán àwọn kan dé mo ní ẹ̀wò ìrìnà ìbáyìí sẹ́rí àti bá débi ká máa sinmi kéwúdòwó kéwúdòlà
ló jẹ́ àwa dúpẹ́ o. Kéwúdòwó kéwúdọ́là ló jẹ́ àmọ́ gbọ́ wá. Ìjọba ti lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹrù ọ̀dà. Kéwúdòwó kéwúdọ́là ló jẹ́ àmọ́ gbọ́ wá. Ìjọba ti lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹrù ọ̀dà. Kéwúdòwó kéwúdọ́là ló jẹ́ àmọ́ gbọ́ wá. Lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹrù ọ̀dà. Kéwúdòwó kéwúdọ́là ló jẹ́ àmọ́ gbọ́ wá. Ìjọba ti lálùbáríkà Bọ́lú yẹ kẹ́rù dá o. Kéwúdòwó kéwúdọ́là ló jẹ́ àmọ́ gbọ́ wá. Ìjọba ti lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹrù ọ̀dà. Kéwúdòwó kéwúdọ́là ló jẹ́ àmọ́ gbọ́ wá. Lálùbáríkà ọpẹ́ ló yẹ kẹ́rù dá o. Kéwúdòwó kéwúdọ́là ló jẹ́ àmọ́ gbọ́ wá. bá wa Sheikh Abdulganiyi Abdulsalam. Ramallahu